bí a bá pa òní kọ́lá ó tẹ̀lé wọn kó lọ́ọ́ wo bí wọ́n ó ti sin. Ní ìlú Ajéjàlú ní nǹkan bí 400 ọdún sẹ́yìn ni ọba Adédọlà gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Ọba Adédọlà jẹ́ ọba àkọ́kọ́ tí yóò jẹ gẹ́gẹ́ bí àpọ́n. Ó jẹ́ ọmọ ọdún 22 nígbà tí ọba Adépéjú tí í ṣe bàbá rẹ̀ papòdà. Àwọn afọbajẹ ò sì dènà pẹnu tí wọ́n fi gbé Adédọlà gorí ìtẹ́ bàbá rẹ̀. Nígbà tó kúkú jẹ́ pé òun nìkan ni bàbá rẹ̀ bí. Lẹ́yìn òṣùpá 3 tó ti bẹ̀rẹ̀ oyè làwọn àgbàlú bá ní ó di dandan kí kábíyèsí ó láya lọ́ọ̀dẹ rẹ̀. Ọba kan ò lè ṣàìmọ̀ ní olórí láàfin. Níwọ̀n ìgbà tí ọba Adédọlà ò sí ní àfẹ́sọ́nà, ó di dandan káwọn ìlú ó wáya fún un. Báyìí ni wọ́n ṣe pe alukoro ọba pé kó kéde ká gbogbo ìlú pé kí gbogbo omidan jáde wá sí àsè ọba láàfin kí ọba ó lè mú aya láàrin wọn. Báyìí ni alukoro ọba ṣe lọ ló sì bẹ̀rẹ̀ sí ní kéde láàrin ìlú pé kéré o lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Ọkọ ìlú ló rán mi sí gbogbo omidan pé òun pè wọ́n wá síbi àsè tí yóò wáyé lọ́jọ́ 14 òní láàfin kí gbogbo omidan ó wá jó níbi àsè náà. Ẹni tó bá sì ti pegedé jùlọ ni yóò jẹ́ olórí ọba. Mo wíire àbí wọn ò wíire? ó wíire. Orí mi sọre, èmi ni yóò mú. Rárá, Rádíkì Òkòtó ni yóò jámọ́ lórí. Irọ́ o, ìkébé mi ju tiẹ̀ lọ, èmi ni wọn ò jáwé olúborí. Báyìí ni gbogbo àwọn omidan ti bẹ̀rẹ̀ sí ní wí láàrin ara wọn. Gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní gbáradì fún àsè náà. Adájọ́ ọjọ́ pé, adóṣù oṣù kò, ọjọ́ àsè dé. Gbogbo àwọn omidan àti àwọn ìlú lápapọ̀ péjú pésẹ̀ sáàfin láti wá wo ẹni tí yóò jáwé olúborí láti di olórí ìlú Ajéjàlú. Lẹ́yìn gbogbo ìsọdírùkẹ̀ àti sọkútùwọ̀wọ̀, ọba Adédọlà yan Oyèníkẹ́ ọmọ ìyálóde láti jẹ́ olórí rẹ̀. Wọ́n sì ṣe ayẹyẹ ìgbéyàwó àti ìwúyè gẹ́gẹ́ bí olórí fún un. Lẹ́yìn òṣùpá 10, Oyèníkẹ́ wọ̀pọ̀ ìrọbí ó sì bí ọmọkùnrin làǹtìlanti kan. Ayọ̀ abara bíntín, ìdùnnú ṣubú layọ̀ fún kábíyèsí àti olórí rẹ̀. Ìyálóde náà gbẹ̀yìn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìyànga sí àwọn olóyè tó kù pé òun padà di ìyá ọba lọ́la. Lẹ́yìn ọjọ́ 7 tí Oyèníkẹ́ bí ọmọ rẹ̀ lọmọ náà jáde láyé. Gbogbo ààfin tó ń sọkútùwọ̀wọ̀ tẹ́lẹ̀ wá dá páro. Oyèníkẹ́ ò lè jẹun fọ́jọ́ 3, ó kàn ń wa omi ẹkún mu ni. Gbogbo ìlú náà ò gbẹ̀yìn, wọ́n ń bá ọba kẹ́dùn fún ọṣẹ́ tó ṣẹ̀ sí. Olóko ò lè roko, olódò ò lè rodò, kódà kò sẹ́ni gbọ́ dídùn àwọn nǹkan ọ̀sìn. Níṣe ni gbogbo ìlú dá páro fún ọjọ́ 5. Lẹ́yìn ọdún kan, Oyèníkẹ́ tún wọ̀pọ̀ rọbí tí ọmọ náà sì tún padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ní ọjọ́ 7. Gbogbo akitiyan olórí láti fi ẹ̀yìn rẹ̀ gbọ́mọ pọ̀n ló já sí pàbó. Gbogbo ilé oníṣègùn ni ìyálóde tí í ṣe ìyá rẹ̀ ti mú lọ. Gbogbo àsèjẹ ló sì ti jẹ, àmọ́ pàbó ló já sí. Lẹ́yìn ọdún 5, ọba Adédọlà fẹ́ ìyàwó míì, orúkọ ọ̀yún a sì mọ jẹ́ Àyìnkẹ́. Kò pẹ́ tí Àyìnkẹ́ wọ ààfin tó fi fẹ́ra kù. Àmọ́ bí a bá pa òní kí ọ̀la ó tẹ̀lé wọn kó lọ wo bí wọn ó ti sin, torí pàṣọ tá a fi nà yálé ń bẹ lágbàlá fún yàwó. Gbogbo ọmọ tíyùn náà bí ò lò ju ọjọ́ 7 lọ tí wọ́n fi ń gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra.